oríṣiríṣi agbára Ọlọ́run fún Mósè ní ìgbà yẹn fọ́ọ̀sì wọ́n rí pé pápá ń jó ó rí pé ìgbé òsì òun yẹn ni pé à ń ṣe nǹkan sí ó sì ṣe ibi sí ọ ṣùgbọ́n kò ní àfẹ́ tiẹ̀ Ọlọ́run fún un ní agbára ó demonstrate oríṣiríṣi àwọn agbára fún ṣùgbọ́n lákòókò ìgbà yẹn a kọ pé Mósè padà ń bọ́ bàtà lẹ́ẹ̀kiri tàbí ẹ̀wọ̀ akọ pé Áárónì o ọwọ́ ń bọ́ bàtà lẹ́ẹ̀kiri lórí àkókò tó sọ nìyẹn tẹ́lẹ̀ wá àwọn ìgbà tí Kristi wá dé tí Kristi wá mú gbogbo òdodo ṣẹ Kristi ọmọ bọ́ bàtà lẹ́ẹ̀kiri àwọn odi ẹ̀mí kan náà wá lọ́mọ cultivate láti máa ṣe iṣẹ́ yẹn lòdì takun tí Ọlọ́run ṣe pé kí ni bóyá bọ́ bàtà lẹ́ bóyá ẹ wọṣọ aṣọ condition aṣọ òní wípé kíní ẹ lè wọ white ẹ lè wọ kíní Ọlọ́run òfò ṣùgbọ́n kì í ṣe pé bóyá kò sí efodi kò sí bóyá efodi fún àwọn àgbà ẹ máa wọ nǹkan báyìí ṣùgbọ́n kò efodi lè wà. mo fẹ́ béèrè pé páwọn yàtọ̀ sí ìjọ aláṣọ funfun àwọn àlùfáà kan wọ́n náà wà tájẹ́ pé wọ́n ń wọ bí white báyìí wọ́n wọ́tò àlùfáà àwọn CAC náà máa ń ní nǹkan tó máa ń wọ African ní. ọlọ́mà kọ̀ wá gbọ́dọ̀ jẹ́ pé tẹ́ ẹ bá ti wọ ọṣọ yẹn agbára òsínú yín wọ́n lè ní kálukú lè ní pé yúnífọ́ọ̀mù rí efodi náà wọ̀ gẹ́gẹ́ bí àwọn àlùfáà ṣùgbọ́n kì í wá sí pé ń dá o bọ́ọ̀ bá ti wọ̀ o ìyẹn pé kò sí tó lè ṣe ó ti di májẹ̀mú náà ẹ lè jáde lè mọ àwọn míì wá tún wá sọ ẹ tó pé ọ̀nà tán fi hàn tí ò lè yí àwọn èèyàn wọn ràn nínú ìgbìmọ̀ òkùnkùn àwọn òkùnkùn tán bá ti wọ́n wèrè identify wọn ẹlòmíì wọ aṣọ tí àwọn ológun ní bá rí aṣọ tán wọ̀ wọ́n ti mọ̀ pé ara àwọn nílé torí pé sáìn ni wọ́n fún ṣùgbọ́n àwọn pèlè máa wọ̀n ní ẹ̀ mà ìyóò ní sọ wípé nítorí pé a fún mi lágbára o ń gbọ́dọ̀ wọ white nìkan ní mọ̀ wọ̀ ìyẹn ni pé agbára condition mu